Ó ti wà official báyìí lórí awuyewuye tó ń lọ lẹ́ẹ̀rín Fisáyọ̀ Àbẹ̀bí àti Ayọ̀ Ọláìyá tí gbogbo wa mọ̀. Arákùnrin yìí ó jẹ́ ìlúmọ̀ọ́ká ọkùnrin, ó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré, ṣùgbọ́n awuyewuye kan ti ń lọ lórí rẹ̀ wípé òun fẹ́ ọmọ kékeré kan tí wọ́n jọ ń ṣe fíìmù. Wọ́n ní arákùnrin yìí, wọ́n ní ó ń fẹ́ o, ṣùgbọ́n ìròyìn tí a mú wá fún yín lénìí òun la máa fi clarify gbogbo doubt yín bóyá arákùnrin yìí bóyá ó ń fẹ́ ni tàbí kò fẹ́ o. Ẹ̀yin èèyàn wa, ìròyìn tó dùn òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fún yín ní kókó inú ìwé ìròyìn náà, kí a lè sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè òun ló níròyìn yín lénìí. Ó ní à ń sọ̀rọ̀ nípa arákùnrin yìí pẹ̀lú Fisáyọ̀ Àbẹ̀bí. Arákùnrin yìí ó ti jẹ́ kí gbogbo wa ó mọ̀ o wípé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú Àbẹ̀bí. Ó ní ọmọ lásán òun ni Àbẹ̀bí ó jẹ́ sí òun, ṣùgbọ́n a tún fi ń yé yín wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni arákùnrin yìí ó ti sọ báyìí sórí social media rẹ̀, sórí ìtàkùn ayélujára rẹ̀. Ó ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa òun pẹ̀lú Fisáyọ̀ Àbẹ̀bí wípé òun ò fẹ́ arábìnrin yìí, ṣùgbọ́n àwọn èèyàn, àwọn fáǹsì ó dàbí pé wọn ò fẹ́ gbà gbọ́, wọn ò fẹ́ mọ̀ bóyá ó ń fẹ́ tàbí kò fẹ́ o. Àwọn kan ti mọ̀ lọ́kàn ara wọn wípé òun pẹ̀lú Fisáyọ̀ Àbẹ̀bí wọ́n ń fẹ́ra o. Èmi náà tí mo jẹ́ oníròyìn yín, mi ò lè sọ wípé wọn ò fẹ́ra torí wípé àwọn fọ́tò àti àwọn fídíò tí wọ́n máa ń yà papọ̀ ó dàbí ẹni tí àwọn méjèèjì ń fẹ́ra ni, tí wọ́n máa lọ́mọ̀ra wọn, tí wọ́n máa fẹnu kò ara wọn lẹ́nu. Ìjẹ́ èyí, ìjẹ́ ó tọ́, ìjẹ́ ó yẹ. Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ká lè sọ gbogbo rẹ̀ nínú comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Lónìí a kò ní rí jù báyìí lọ, ẹ má jà o, ẹ gbìyànjú láti tẹ subscribe button kẹ́ tó máa lọ.